ẹ wá wo bí wọ́n ṣe yẹ̀yẹ́ aṣòfin ẹgbẹ́ APC nígboro ayé. Aṣojúlẹ́gbìmọ̀ aṣòfin ọ̀nàrẹ́bù Lawrence Okolie ti fi ìbànújẹ́ hàn lẹ́yìn táwọn olórí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC fi iṣẹ́ sílẹ̀ fún nínú ètò ìbò abẹ́lé ẹgbẹ́ náà. Okolie, ẹni tí wọ́n dìbò yàn nínú ìdìbò ọdún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party pẹ̀lú àtìlẹ́yìn Peter Obi, darapọ̀ mọ́ APC ní kété tó jáwé olúborí tán. Gẹ́gẹ́ bí àwọn tó ṣèlérí tán fojú gan ní ìṣẹ̀lẹ̀ náà ṣe sọ, Okolie dé ibi tí wọ́n ti ń ṣe ìbò abẹ́lé APC pẹ̀lú ìrètí láti kópa nínú ètò náà, ṣùgbọ́n nígbà tó débẹ̀, àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ náà sọ fún un pé ìbò abẹ́lé náà ti parí tipẹ́tipẹ́ kó tó dé. Ìṣẹ̀lẹ̀ náà ló tún wá dá awuyewuye sílẹ̀ káàkiri láàrin àwọn olólùfẹ́ òṣèlú tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì ń pè ní ìtìjú òṣèlú ńlá. Díẹ̀ nínú àwọn ènìyàn tún sọ pé ìṣẹ̀lẹ̀ náà ti fi hàn bí agbára àti àǹfààní inú ẹgbẹ́ òṣèlú ṣe ń ṣiṣẹ́ àti wàhálà táwọn tó takọ́ṣọ́ lọ sínú ẹgbẹ́ náà máa ń kojú. Títí di àsìkò táwọn kó ìròyìn yìí jọ, Ọ̀nàrẹ́bù Okolie kò tíì bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ohun tó ṣeéṣe kó ṣokùnfà ohun tó ṣẹlẹ̀ gan-an. Síbẹ̀síbẹ̀, ọ̀rọ̀ náà ṣì ń fa ìjíròrò lórí ìtàkùn ayélujára nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń fi ẹ̀rín àti àsọyé oríṣiríṣi dáhùn sí ìṣẹ̀lẹ̀ náà.